kálẹ̀ àkùṣálá tó rọ̀ Ìdùmarè yóò dé ìgbìyànjú aládé. Ìròyìn àṣálẹ́ dóṣùjú rìn láti lè ṣẹ́yìn ti Ìjẹ̀bú Òde. Ayọ̀mídé Ògúnkànbí lórúkọ oníròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń palẹ̀mọ́ fún ètò ìdìbò gbogbo ọdún 27, àwọn onímọ̀ ṣe àtẹnumọ́ pé ó ṣe pàtàkì kí wọ́n ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ tuntun, pàápàá ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá láti mú ètò ìdìbò gbogbo ọdún 27 kí ètò ìdìbò náà lè kún ojú òṣùwọ̀n. Èrò yìí ló farahàn níbi ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba tí ilé ẹ̀kọ́ fún ìwádìí aṣòfin àti ẹ̀kọ́ ìjọba àwarawa ṣètò lórí bí wọ́n ṣe lè lo ìmọ̀ ẹ̀rọ láti lè tún ìṣèjọba àwarawa ṣe. Mohammed Rabiu ló jábọ̀ ìròyìn. Ìjíròrò tó ti pẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ti yí padà báyìí láti béèrè pé ṣé ó yẹ kí ọlọ́pàá ìpínlẹ̀ wà sí bí a ṣe lè múṣẹ. Èyí ni ohun tí àwọn àlejò tó farahàn lórí ètò Good Morning Nigeria sọ. Wọ́n ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ ló ti ní agbófinró ìpínlẹ̀ bíi Àmọ̀tẹ́kùn, ẹgbẹ́ fìjìláńtẹ́ àti àwọn míì tó ń ṣiṣẹ́ àtìlẹ́yìn fún tí wọ́n sì ń ṣiṣẹ́ ní oríṣiríṣi apá orílẹ̀-èdè. Síbẹ̀ wọ́n ṣe àtẹnumọ́ pé ohun tó ṣe pàtàkì jùlọ ní ìlànà òfin tó dájú nínú ìṣàkóso orílẹ̀-èdè tí yóò jẹ́ kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ di mímúṣẹ. Lydia Samson ló jábọ̀ ìròyìn. Àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó jinlẹ̀ lórí ikú oníṣòwò ọkọ̀ tí wọ́n sọ pé àwọn oníṣẹ́ àjọ aṣọ́bodè yìnbọn pa nígbà tí wọ́n ń lé. Fẹ́mi Afárẹ́wò ròyìn pé àwọn ọlọ́pàá ti fi kélé òfin gbé àwọn òṣìṣẹ́ méjì àjọ aṣọ́bodè tó ní nǹkan ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Àjọ ìlera àgbáyé ti sọ pé àìtó àwọn òṣìṣẹ́ ìlera ní àgbáyé yóò wọ mílíọ̀nù 11 kó tó di ọdún 2030. Àwọn onímọ̀ tó ń wòye bí nǹkan ṣe ń lọ sọ pé yóò nípa tó lágbára lórí pípèsè ìtọ́jú ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ilé ìwòsàn ti ìjọba ti dojúkọ ìṣòro àìsí òṣìṣẹ́ tí kò sì sí àwọn òṣìṣẹ́ ìlera kankan mọ́ ní ilé ìwòsàn láti dá àwọn aláìsàn lóhùn. Àwọn onímọ̀ ìlera kìlọ̀ pé àìtó òṣìṣẹ́ ìlera yóò mú àdínkù bá ìbáṣepọ̀ láàrin dókítà àti aláìsàn, mímú ìrẹ̀wẹ̀sì bá àwọn òṣìṣẹ́ ìlera, dídá àwọn aláìsàn dúró fún ìgbà pípẹ́ kí wọ́n tó rí ìtọ́jú gbà àti ṣíṣe àṣìṣe nínú ìtọ́jú ìlera. Rafiat Animashaun Badmus ló jábọ̀ ìròyìn. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ti ké pàjáwìrì bí ọ̀wọ́ngógó ṣe ń bá jálá epo bẹntiróòlù tí èyí sì jẹ́ àbájáde ìfarapa agbódòrúnsọ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin orílẹ̀-èdè Israel, ilẹ̀ Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran. Nínú àtẹ̀jáde kan tí ẹgbẹ́ òṣìṣẹ́ fi síta, wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ti ní ipa búburú lórí àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè tí ó sì ń ṣàfihàn pé ẹ̀ka tó ń pín epo bẹntiróòlù àti títà rẹ̀ kò ní agbára tó. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tún pe ìjọba àpapọ̀ láti yára tún àwọn ibi ìfọpo èyí tó wà ní Port Harcourt, Warri àti Kaduna ṣe, tí wọ́n sì tún béèrè fún àdínkù owó orí, fífikún owó oṣù àti ṣíṣe àtìlẹ́yìn fún àwọn aráàlú tó ń kojú ìṣòro ọrọ̀ ajé. Ẹgbẹ́ òṣìṣẹ́ náà tún rọ ìjọba pé kí wọ́n lo èrè epo bẹntiróòlù tó tó 30 mílíọ̀nù tí ìjọba ń retí látàrí gbódòrúnsọ tó ń ṣẹlẹ̀ ní àárín gbùngbùn ìlà oòrùn láti fi dín ipa ìṣòro ọrọ̀ ajé kù lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànbí lórúkọ oníròyìn títí di ọ̀la. Dàárọ̀ o.